for the fact pé mo ti ràn yín lọ́wọ́ mo jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé irọ́ làwọn olórí burúkú yìí ń pa o. Àwọn wo ló ràn lọ́wọ́? Ẹ dúpẹ́ nítorí pé orí yeye ní mògé ta ìṣẹ̀ ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti ṣorí burúkú ló ti ṣẹ̀sín ló ti rí kù. Ó ní bóun ṣe ràn wọ́n lọ́wọ́ ó ní wọn ò dúpẹ́ ibi tán gbé sí gan àwọn yẹn gan mọ̀ pé rọ́bìṣì ló ń sọ 73 ló láìkè níbi tán gbé sí. Wọ́n mọ̀ pé rọ́bìṣì ló ń sọ. Ó rò pé àwọn tó ń wò wá àwọn ọmọ nǹkan tó ń ṣe. Tó bá ti rí àwọn tá àti help àwa blogger àti ràn àwọn kan lọ́wọ́ rí. Àwọn tó yẹ kó jìyà àti fún wọn lẹ́gbàá rí. Àwa amúnúdùn òun lorúkọ wa. O ti understand? Ẹni tó yẹ ká ràn lọ́wọ́ á ràn lọ́wọ́, ẹni tó yẹ kó jẹgba fún lẹ́gbàá kò sí tó fi ń ṣèyàn. Nígbà tí Jésù gan tó rò pa nínú ilé Ọlọ́run nínú ilé bàbá mi tó yẹ ká ti máa yin Ọlọ́run ẹ̀yin kan wá ń ta ẹ̀ ń rà. Jésù Kristi mú pàṣán ó fi lé àwọn tó ń tà tó ń rà ó lé wọn jáde kúrò nínú tẹ́ḿpìlì Ọlọ́run. Torí pé nínú ilé Ọlọ́run ni. So tá bá rí ẹ̀yin èèyàn kéèyàn tẹ́ bá gbé ẹjọ́ burúkú wá sórí social media a máa analyze ẹ̀. Orí social media ló ti bẹ̀rẹ̀ DNA test. Orí social media náà láti máa yanjú gbogbo kéèsì lẹ̀. Orí social media lẹ́ni tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ ló ti wá tó tún ní kí ọ̀tá ẹ̀ lọ gbé ọmọ sí. Who does that? Who heartless? Who wicked? Who does that? Ẹni tó gbọ́kọ lọ́wọ́ ẹ̀. Ó mọ̀ pé tí ẹni yẹn gan tí ò bá ṣe tó yẹ pé Ọlọ́run fún ní ọkàn tó dáa tó tètè sọ pé òun yọ̀ǹda ọkọ. Ká lẹ́ni tí máa ìdí ẹ̀ wá ń pa ó gbọ́kọ mi tẹ́ wá tún wá ń ṣe paparazzi lórí social media jọ irú ipò wo ló rò pé nìyẹn máa wà. Bọ̀ kíákíá ní lady yẹn sì ní òun yọ̀ǹda because ó mọ̀ pé Lawal Gboyega ó ti lọ Abdulateef ó mọ̀ pé ó ti há sí páńpẹ́ ayé ẹni ẹlẹ́ni náà ó yà á yọ ẹsẹ̀ pé òun yọ̀ǹda òun ṣàfẹ́ kóun máa rí nǹkan fọmọ jẹ. Tí ó bá ṣọpẹ́ lọ pé àwa ló yẹ kán máa dúpẹ́ lọ́wọ́ wa tá a tú àṣírí ẹ̀ sára ayé. Ó bá búlì lady yẹn kò sẹ́ni tó máa gbàgbọ́. Ọpẹ́ tó yẹ kán máa fún o fẹ́ gbà orí ẹ̀ ti dàrú. Ìyẹn ló ti ráìsàn yẹn ní òrà là ń númọ́ láti pàṣẹ ọ̀rọ̀ tó wá já sí lórí social media tí ó dẹ̀ mọ̀. Gbogbo wọn pátá ló ní. Ìwọ ló náìsàn the way tó fi ń ṣe àmọ́ pò láìsàn. Ẹni tó gbádùn kò lè máa ṣe bó ṣe ń ṣe. Àwa mọ̀ pé sickness ń yọ ayé ẹlẹ́nu nítorí ọ̀rọ̀ ọmọlọ́mọ tó wálé ayé ọmọ òkókó kò náà bí sí ilé alágbo wọn ìdí ẹ̀ tí ìròwò ilé alágbo wọn ò tún rówó san. Ìwọ ló máa rẹ́ni tó ń tọrọ bára àwọn gbogbo senior colleague gbogbo wọn ló bó tóun ló ṣe díẹ̀ ní àná. Wọn ò lè fẹ́ ṣe nǹkan nínú àwọn onítíátà ń sìn kárí ẹ̀ ń bẹ̀ gbà tó ṣí èrè. Wọn ò ní pè ẹ́ ní ṣó wá fẹ́ ṣe mo gbọ́ mo branch ni gbà táyé ò fẹ́ bàjẹ́ kí ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. Free prison gbogbo àwọn pípọ̀ ìpàpàpà ọmọ ìrankíran ni wọ́n Duchess Ayinke. Story Kweme dẹ́tì kí Kweme jáde kó wá sọ ikú tó pa bàbá ẹ̀. Àkọ́bí Kweme ní ẹ̀tẹ̀ lára. Ṣé ti rí ó ní story ìyá òun dẹ́tì ó ní kí Kwame jáde kó sọ ikú tó pa bàbá ẹ̀ ó wá fò sórí pé àkọ́bí ọmọ òun àbá àkọ́bí Lawal tí wọ́n bá tẹ̀ wáyé wá ṣòfò tá a understand ọ̀rọ̀ ayé àkọ́bí Lawal Gboyega Abdulateef ó ní ẹ̀tẹ̀ lára Lawal ó lẹ́tẹ̀ lára òun ló kó ṣe ṣiṣẹ́ dáadáa ló ṣe ń ṣẹ̀sìn kan rẹ̀ ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tó ń ṣorí burúkú kiri bí ẹran oníwo story ìgbésí ayé yín ò dá ìtàn ayé ò dá ìwọ ọmọ má ṣoríire má ṣàǹfààní ọmọkọmọ mo ń gbọ́ ẹ. Kweme jáde kó ṣe fídíò kó fi gbogbo ara ọmọ ẹ̀ hàn. Ayé ẹ ti bàjẹ́. Kó fi hàn. Skin ọmọ ẹ tó ti fi bleaching cream tó ti fi ba ayé ẹ̀jẹ̀ bọ́ọ̀tà kó fi skin ọmọ yẹn hàn. Sórí ipò ti búra fọmọ yẹn mo dẹ̀ gbọ́ pọ́n ọmọ yẹn ti ní cancer ní skin yẹn mo tún gbọ́ pé wọ́n ló ní diabetes
wọ́n náà rẹ̀ máa ń wú dòmùdòmù. Mo tún gbọ́ pé wọ́n náà ọmọ yẹn tún ní àwọn làpálàpá lè fọ́ àfàìtó wọ́n ló lé sí lára kọ̀ǹdùkọ̀ǹdù báyìí lọ́mọ floriku yẹn. Ọjọ́ tó bá ti ṣí aṣọ ó mọ̀ pé kò nàyàn egbére ni wọ pampers fún kò ya fọ́tò ẹ̀ látòkèdè má ya fọ́tò tó rẹ máa filter ṣàgbé fídíò má filter fídíò àtúmọ̀ yẹn náà ṣoré lè sìn mo sì filter ìmí ìwà ta lè filter tó tún ṣe máa dàbẹ́ ní pé à filter àwa ọmọ bó ṣe ń lọ gbogbo ètò máa ń ṣe ṣóò tó ń ṣe òun filter ló ṣe rí bẹ́ẹ̀ yẹn mi mọ̀ o àwọn tó ń ṣe ṣóò náà ní mọ̀ mo mọ̀ o gbogbo ètò orí wọn kọlọ̀ délẹ̀ yẹn filter ló ń gbé ẹ o òun lẹ́yìn background ẹ ṣe pink o bàbá filter yàláyà filter ni o Kampala ní skin ni àwọn tó rí ẹ mọ̀ o Ìyá Ìbàdàn sọ o wọ́n ní skin ẹ ò dáa o wọ́n lọ rí ẹ ń ṣọ wọ́n rí ẹ face to face ni o so tó bá ti gbé ara ọmọ ẹ tó ti expose ẹ tí mo ti rí màá wá ṣe nǹkan tó sọ yìí ìwọ ló ṣe olórí burúkú apárọ́tà kò ní dáa fún wa àti dọ́ṣẹ́ Àyìnkẹ́ tó ń pè. ṣe fún àwọn ọmọ mi ẹni kí n sọ̀rọ̀ torí péjọ tí n bá dé ọjọ́ ẹ ló máa pokùnso tí nǹkan kan ní ṣe. ayé ẹ máa bàjẹ́ nǹkan tó máa ń kóyà jẹ tó máa ṣàdàbí wèrè ẹnu ẹ ló máa pa ẹ ọjọ́ tó bá dé ọjọ́ yẹn ló máa pokùnso wàá pokùnso kí ló fẹ́ ṣe ni kò ní dáa fún ìyá ẹ tó kú sílé àlàpà yẹn ọrùn ẹ ibi kò ní ṣọ̀run rẹ láyéláyé ṣé ṣọ̀run rẹ tẹ́lẹ̀ èmi ló ń fọ́n gbèsè tẹ bá dé báyìí yá àpokùnso lẹ́ẹ̀kẹta wàá pokùnso Gbóyèga Abdulateef Lawal àpokùnso ọmọ tó wà l'Amẹ́ríkà ọmọ Jàgùnmẹ̀yìn àpokùnso rí ẹ burú. ọjọ́ tí n bá jẹ́ rí pé ó ṣorí burúkú ẹ̀ ń sìn. ìjà ẹ̀ ń ṣorí burúkú yálà ìjà ẹ̀ ó bàjẹ́ international wèrè ṣé ìdìbò yín wà nílẹ̀ ìjà ẹ̀ máa gbà. kò ní jẹ́. first born mo ń gbọ́. Kweme ẹ̀tẹ́ wà lára ọmọ yẹn wọ́n ti dẹ̀tẹ̀ bò apáàtì yẹn industry social media yìí sìn ọmọ Kweme àkọ́bí ẹ̀. wọ́n máa dẹ̀tẹ̀ bóyá lájà ẹ̀ ẹ̀tẹ́ ti pa Florida ẹ̀tẹ̀ inú igbó ni Florida máa gbé dàgbà tí ó tiẹ̀ máa dàgbà ni débi tó máa gbé inú igbó dàgbà ọmọ tó máa ṣánkú láìpẹ́. lónìí sí wípé bàbá ẹ̀ ń bà sùn àbúrò bàbá ẹ̀ ń bà sùn a lè gbàgbé yẹn. bí bàbá ẹ̀ ṣe du ẹ tó ṣe sọ̀rọ̀ bàbá ẹ̀ mọ́ ni bàbá ẹ̀ ó bá ẹ̀ sùn ò lè sọ̀rọ̀ bàbá ẹ̀ lórí social media àárí ẹ rí kó sọ̀rọ̀ bàbá ẹ̀ ọmọ tí àrùn ti bàbá ẹ̀ á ní bàbá òun ọ̀run re tí bàbá ẹ̀ bá tiẹ̀ ṣánkú tí ìyá ẹ̀ ṣánkú dànù táwọn méjèèjì tọ́lọ́run ò kọ́ wọn pé kán tó ẹ̀ tó fi yọ olórí burúkú sí gbòòrò ayé tí wọ́n yẹ pé bàbá ẹ̀ du ẹ̀ tí gbogbo mọ̀lẹ́bí ẹ̀ du ẹ̀ lẹ́yìn tó ń wọ́wọ́ sí ẹ lára ní kàtàǹgóà lẹ́yìn tó bá tiẹ̀ jẹ́ káàkiri ayé táwọn ṣúgà dàdí ń gbé ẹ kiri ní skul tó ráyè ìrojú ráyè ìgbésí ayé ẹ ìwé náà ò ká yọrí sátífíkẹ̀tì àárí aṣọ NYSC àárí kò sí nǹkan tó lè fi show off ẹranko lérí ibú ọmọ òfò ọmọ jàlàjàlà láyé bàjẹ́ ọmọ ọ̀ràn kíran bàbá ẹ̀ ló do ẹ̀ pa ó ti ń do ẹ̀ ò tí ìjọ ọmọ ọdún mẹ́ta lọ ó rí pé làwọn àti ń do ó ti ń do floriku náà làwọn àti ń do làwọn àti ń do agboolé yín nìyẹn ti ń ṣẹlẹ̀ ó understand ó yà mọ̀ ń gbọ́ ẹ̀. ẹ̀sí oríire kankan tọmọ yẹn tó lè ṣe nílé ayé yìí. o now you are talking ó ní floriku kò sóríire kankan tó máa ṣe nílé ayé bó ti wù kóríire náà kó kéré tó kò sóríire fún floriku tó máa fi ṣánkú ègbé ni fún floriku tó bá ń rìn lórí ilẹ̀ ègbé ni fún tó bá ń jẹun oúnjẹ ègún lóúnjẹ ègbé ni fún tó bá wọlé ègbé ni fún tó bá jáde ègún lórí ẹ̀ ilẹ̀ tó máa tẹ ilẹ̀ gbígbóná bó wà ń lé ilé àlè bó wà ń ta ọ̀nà àná bó ń rìn lọ́nà ọ̀nà àná bó wà nínú ilé àgbóná ọmọ yẹn ti dẹni òfò ó ti dẹni òṣì ó ti dẹni ẹni ìyà ẹni táyé ò tọ́ sí táyé ò yẹ mò ń gbọ́ ẹ. nítorí pé àbúrò bàbá ẹ̀ ti bá sùn bàbá ẹ̀ náà ti bá sùn bàbá ọmọ yẹn pẹ̀lú àbúrò ẹ̀ wọ́n ti jọ pọnmi nínú kòtò kan náà. dọ́ṣẹ́ Àyìnkẹ́ ṣó ń gbọ́ story. You know what it means?
Duchess Ayinke ṣó ń gbọ́ sórí orí pé story yẹn dùn jọ torí Ọlọ́run ìwọ náà tiẹ̀ bí kan kó jẹ́ kí bàbá ẹ̀ dò káyé ẹ̀ má kó má remain the same. Mo ń bọ̀ o mo ń gbọ́ ẹ o ẹ má bínú pé mo ń ṣeré pa ọ ẹ má bínú. àbúrò bàbá ọmọ yẹn ń bá sùn àwa ní show tí Kweme tó admit pé tòótọ́ ni. ayé ìyá ò ní dà. ẹni tó bímọ. show tí mo admit pé òótọ́ ni tó bá wá play ikú gbé ẹ̀mí ò ní ṣoríire òfò ló ṣe ò ní ṣoríire ikú oró lọmọ á kú ọmọ tó pè ń flọ́rí kú yẹn ó jẹ́wọ́ lóbi kò ń ṣẹ̀wọ́ lóbi ikú oró ló máa kú irọ́ pa ẹ́ kú ó ṣí ire dànù. mo ń gbọ́ ẹ. tí bàbá ẹ bá sùn tí àbúrò bàbá ẹ bá sùn ṣérú ẹ̀dá bẹ́ẹ̀ ó yẹ kó wá bá wọn ṣe fracas. ẹni tó bímọ tí yẹ ẹ̀gbọ́n completed build ẹni tó yẹ pé kò tí àti ẹ̀ mọ bàbá tó bí wèrè àṣẹ torí bàbá ẹ̀ ń do nìyẹn ṣe gbé sá ló ṣe gbé sá ni ò ṣe orúkọ bàbá ẹ̀ kò exist. àǹjọ̀nú tó ń jẹ́ bóyá bàbá ẹ̀ níbí ìjẹ́ ẹ̀ ní àmọ́ tó ń bá kọ̀ tán ayé ẹ̀ báyìí kò sí bàbá tó fẹ́ kọ́ mọ́ àṣẹ bàbá ẹ̀ ń do ẹ̀ ni. ẹ̀gbọ́n nìyẹn ó ga gbogbo Dubai wọ́n ní she say Kwame destroy her ex but Lizzy destroy Adedola life. Adedola bá ti bàjẹ́ ṣe bí ìyá ló lọ sọ́dọ̀ kínní ẹni tó ṣí èrè Lizzy ṣí èrè Ọlọ́run ó ṣí èrè ṣé ẹni tí kinní kan wà nínú history ló yẹ kó orí yẹn burú ayé ẹ ti bàjẹ́ pẹ̀lú arabu wèrè ta ló kó èlé tó ń sọ ìjẹ ta ló kó jẹ orí tí mo tún play ẹlẹ́sìn. tí ò bá sí pé ogun ìdílé ó ń yọ wọn lẹ́nu tí ò bá sí wípé ogun ìdílé yẹn ló jẹ́ kí ìyá ẹ̀ kó kú sílé àlàpà common boss cutter ò lè gbà fún ìyá ayé ẹ ti bàjẹ́ Ọlọ́run ayé ẹ ti bàjẹ́ Lizzy Anjọ̀nú ìyá Flori ikú ayé ẹ ti bàjẹ́ ó ti tán fún ẹ mo ń gbọ́ ẹ. sí àgbéráyé mọ wọn Prince Kailolo ẹ tún ti bẹ̀rẹ̀ lọ́sàn-án yìí ẹ̀yin onístar sọnù ẹ ṣàfẹ́ kan pokùnso ní ìdẹ́ni much time. irọ́ pọ̀. torí à ń prepare lẹ̀ fún àdàbí. àdàbí yẹn ló jẹ mo yóò yà lọ́jọ́ yẹn à ń retí ànàdà wọn wá jẹ wòtòwòtò ẹni tí ò bá dẹ ló máa porúkọ wọn jáde ni wá jẹ. ẹ̀dá tí ẹ̀yin náà ẹ wò gbogbo ẹ̀yin tẹ́ máa ń wò wáyìí Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́ o ọmọ yín Ọlọ́run ò ní jẹ́ o ọ̀tá ọmọ yín kí bàbá tẹ́ ẹ bí fún bá sùn káàbúrò bàbá yẹn bá sùn for the sake of that child ṣe máa wá sí online. o máa sọ̀rọ̀ ẹ lọ máa fún ẹ papọ̀ sọ̀rọ̀ ẹ síwájú sí i. ṣe máa jẹ́ kó dá yín mọ̀ wọ́n ní rọ́pọ̀ wọ́n ní dábẹ́ mọ́ for the sake of that child ṣe ẹ ní lọ gbé like low profile life bó irú ọmọ bẹ́ẹ̀ ló jáde tó wá ń sọ pé nìkan ò bímọ tí Duchess Ayinke ò bá bímọ lẹ́nìí ó sàn ju. okay èmi ò fọmọ bú AyinkeAde ẹ ti understand nítorí ọlá gbogbo àwọn tó ń wojú Ọlọ́run wọn kì í fọmọ búyàn àmọ́ ẹni tó bá ń wojú Ọlọ́run ìyẹn ó wù mí kí n máa là á ni o normally kò yẹ kí n là o wọn kì í fi irú ẹ̀yọ̀yàn wọn kì í fi irú ọmọ àgbà ní mi ọmọ Yorùbá ní mi but ẹni tó lòun wojú Ọlọ́run tó lọ ń ṣe àṣẹ níbi tí wọ́n ti ń ṣépègbè fọ́tò ọmọ ṣe bóun ló yẹ kó jẹ́ ìyá ìwé tó yẹ kó máa réwé kó máa rèso kínú ẹ̀ máa dùn anybody tó bá ń bàjà tọmọtọmọ kọmọ táwọn kú kíkíní kan kú kí Lizzy tó jáde ṣó yẹ kó máa lọ bí tó ti ń ṣépè fọ́tà ọmọ kó máa ṣe àṣẹ kó máa kọ́mẹ̀ntì ní irúbẹ̀ yẹn tó ń wojú Ọlọ́run fún èso rere
irú wọn gan ló yẹ kó ká lára jù pa èmi ń wojú Ọlọ́run ẹ̀yin tún bí ẹ tún ṣerú eléyìí fún wọn. So irú yẹn tá bá wá rán létí pé ṣé irú ẹ ṣó tọ́ sí ẹ kò tí ì pọ̀ jù. Wàláì kò pọ̀ jù. Wàláì tayọ̀tayọ̀ dẹ́ mo fi sọ mo dẹ̀ tún sì ń sọ pé kí Duchess Ayinke kó náà tiẹ̀ lọ bí kan do pa kó tiẹ̀ pé mọ kó tiẹ̀ bí lẹ́ni kó kú lọ́jọ́ kejì kò sí ní tó fi ń ṣèyàn. O ti understand àdàbí ló máa ń jà tí ó bá ń ṣe kó lọ ó lọ ń ṣàmì síbi tó ti ń ṣe pé àbò máa ń ṣe pé fọmọ àbò kọ́kọ́ ń dárúkọ ọmọ ni irú eléyìí ò ní ṣẹlẹ̀ sí àwa ti support ẹ̀ nígbà tán fọmọ bù ẹ understand ó yá gbóhùn sókè. tó dá àtọ̀ sóhun lára ó ti dá àtọ̀ sí àkọ́bí òun lára àbúrò bàbá yẹn náà tún wá dàtọ̀ sí àkọ́bí yẹn lára àkókò bí sọ. yàtọ̀ sí yẹn àbúrò bàbá ọmọ yẹn. ẹni yẹn bó ṣe gé mi understand ó ná àkúkú bí sọ́ọ̀ṣẹ̀ rádaràdà bí àkúkú bí ṣé o ti rí tó wá pé ìyá òbí ẹ sáyé ìyá ẹ lè má kúkú tó kú yẹn kó jọmọ mélòó bí ó lè má kúkú tó kú yẹn ó lò ó ní ó lò ó fi ṣe òṣì ó lò ó ní ó jẹ́ kọ́kàn ẹ balẹ̀ ó ní òjò nísìnyí ó lò yá yẹn ló ṣe fílẹ̀ sàn completed building bóyá àrùn ẹ ló gé ó ṣe nǹkan kan fún normally tó bá ṣe nǹkan kan fún òní máa fi pamọ́ àwọn tó mú ẹ dáadáa òun máa fi pamọ́ ni Adédọ́là náà ó sọ ó lọ́jọ́ tó kọ́kọ́ mú yẹ wá bá òun ò fi pamọ́ ni ó sọ pé ìyá ẹ ni ó ní ẹ̀gbọ́n èèyàn kan nínú ẹbí ẹ ni ó rí nípa ayé ẹ ti jóná ayé ẹ ti dọ̀tí ayé ẹ ti bàjẹ́ kò fògo fọ́lọ́run lórí bobo lórí burúkú ọmọ tán ti fòkó já fúru ẹ tó tún bí floriku tó fòkó já lẹ́nu tẹnutẹnu náà ń dó ọmọ ìgbére tó ń lè kọ ọmọ ìgbére ọmọ àlè ṣímíù ni gangan ṣú ní ediga rẹ ó gọ̀ burúkú bó ṣe jégbére yẹn ló ṣe gẹ̀tẹ́ yìí ọmọ òfò tó yẹ pé first daughter mi tí ó bá yẹ pé ó wà lovely very gentle lady ká ní irú first daughter irú ìwà mi ló mú ni irú ọmọ yẹn báyìí bó ṣe ó lè fún nípa tó yẹ pé wo ibi tọmọ yẹn máa dúró láti bí báyìí á fẹ́ dé máìlì 6 níbi tẹ́sẹ̀ first born mi gúnde tó bá róòlù ìpa fún á dé máìlì 6 kó tó dúró ẹnu òun ló máa kọ́ fọ́mọ́lẹ́tẹ̀ jẹ́ ààbò gbogbo face ọmọ egbére ọmọ kọmọ ìkejì ajá flori ikú tó ti fòkó já gbogbo ìgbésí ayé ọ̀rọ̀ wa tọ́ sí ẹlẹ́nu ọmọ tó ti ń lo first daughter mi bóyá ga tó gan kò bleach wàláì kò bleach. bọ́ ọmọ yẹn sùn tán ó fi handkerchief nu ojú ara ọmọ yẹn where is the handkerchief. ṣẹ́tìrì ó ní nígbà tán bá flori kú sùtọ̀ ó náà wá fi handkerchief nù lẹ́nu ó ní where is the handkerchief yẹn náà wá báyìí handkerchief yẹn òun là ń wá tán fi nu flori kú lẹ́nu tẹ́nu ẹ fi lùsì tó fi ń lanú lẹ́ up to today handkerchief tó fi pa tán ti fi ba yé ẹ̀jẹ̀ tán ti fi nu bí tán ti do òun là ń wá where is the handkerchief ṣé ẹ bá mi rí ṣé ẹ rí tẹ́ bá rí ẹ pè mí sórí aago. mo challenge Kweme ṣe kó ti ń bú ọmọ tèmi láti 1960 mi dáhùn kí Kweme gbé láì. ṣé rí pé lórí burúkú lọmọ yìí ẹni tó ń ṣépè fọmọ tá a dà lóhùn ṣé rí bó ṣe máa ń hùwà nìyẹn o ẹni tó ń ṣépè fún gbogbo àwọn ọmọ ìrandíran ẹ gbogbo àwọn ọmọ Ṣọlá Yusuf gbogbo ọmọ Olúṣọlá àwọn ìgbére méjì àwọn ọmọ yìí tó ń fagbá náà àti tó kégbe ròyìn tó ti ń fún wọn ní èpè tipẹ́tipẹ́ tínú gbogbo wọn ń dùn sí tá a dáhùn ó rò pagọ̀ òun ló tún bọ́ta pé mi ti ń bọ́ mu láti 1960 tí wọn ti bí ìyá ẹ̀ sáyé pé òun ò dá irọ́ pa irọ́ gbé ẹ̀mí irọ́ gbẹ̀mí ẹ̀ mo ń gbọ́ ẹ. sí ara ọmọ ẹ kọ́mọ ẹ wọ short nìkan mi ní kó rin ọmọ ẹ ní òhò ẹ̀tẹ̀ ó wà lára ọmọ Kweme ẹ̀tẹ̀ ó wà lára ọmọ ẹ apáàtì yẹn fúnra rẹ̀ Kweme bàbá tó bí Kweme fúnra ra bàbá yẹn ló jábàálẹ̀ gbogbo ọmọbìnrin tó bí. ibi tí mo dúró dé ganan dé gẹ́yìn tó bá dẹ̀ bọ́ta àdàbí tó bá purọ́ mọ́ orí pé o ti kú orí pé gbogbo ìpè tó ń ṣe o ti forí gbé
normally kò yẹ ká dá ẹ lóhùn but a kò fẹ́ fi a fẹ́ sọ fún ẹ pé no, enough is enough. A fẹ́ fi ẹ lákàlàkà fi ẹ lógbòlógbòlógbò wo mi ní sọ kándù tí mo ń bọ̀ lọ́la ìgbé oró lọmọ ẹ máa kéku ó máa kéku ìgbé oró ló máa kéku láyé kó tó kú báyìí ìgbé oró ló máa pè máa jó pẹ̀lú omi kándù máa jó pẹ̀lú omi wo máa jó máa fún ní máa bẹ òrìṣà ewé á jẹ́ mi àdàbí tó bá yẹ pé mo kọ́ ṣerú ẹ̀ fọmọ ẹ̀. Ó ná mò ń dẹ́tẹ̀ you see àwọn tájọ́ ń gbàdúgbò tán wá mọ ọmọ mi nǹkan ẹsẹ̀ náà báyìí very beautiful girl who dey like nínú gbogbo sọ́mà is short yálà yà gbé fún ẹ wá worọ́ tó ń pa àwọn tó wá mọ ọmọ yẹn kí ló rò pọ́n máa tún rí bóyá mi ti ẹ̀ láìkẹnu wọn wọ́n máa wá rí pé àbábá wèrè ní gé ń ṣàràbù. Èyí tó wá fọ́nì jù ni pé ó ní bàbá ẹ̀ òun ló jábàálẹ̀ gbogbo ọmọ mélòó ni olórí burúkú yẹ ibi ọmọ kan náà ló nóbi oní ẹyọ kan ìwọ náà ní Ọlọ́run má jà aṣọ ọmọ bí kéèyàn bírú ẹ̀ kan irú ẹ̀ nìkan kó má bí mi ẹ ó máa ṣánkú náà ni ó gbúdọ̀ ṣọ́kú ni torí ó rìn lọ́sàn gan nǹkan tó máa ń sọ fún lóyún nìyí tẹ́ bá lóyún ẹ máa pray ẹ máa protect oyún yín kí àwọn ọmọ burúkú má lọ kó sí nínú oòrùn. Iye ṣìnrìn ni tí ò bá ṣìnrìn kò ní jẹ́wọ́ nìkan lọ mo wá ní kó máa ṣánkú náà at the age of 40 yẹ gbọ́dọ̀ ṣọ̀kú dànù. Wá wáyé wá parọ́ wáyé wá ṣàràbù wà tó bá tẹ̀ta àdàbí tẹ́ ẹ̀ bá purọ́ mọ́ mi àdàbí ṣé òótọ́ ni wọ́n sọ ló ṣe bàbá ẹ ló jábàálẹ̀ gbogbo àwọn ọmọbìnrin tó wà ní inú ìrandíran ẹ̀ bàbá ẹ ní rapist olófò bàbá ẹ olùṣe ọmọ òfò. bọ̀bọ̀ tó lóun bímọ alákọ̀ọ́kọ́ fún yẹn ẹni kí bọ̀bọ̀ yẹn kó lọ ṣe DNA ọmọ yẹn kó ẹ̀mẹ̀ mọ̀ nǹkan tó ṣe kó tó mọ́ ọmọ yẹn sá lọ. Bàbá Kúẹ́mẹ̀ ló làkọ́ bí Kúẹ́mẹ̀. Bàbá Kúẹ́mẹ̀. Ó dùn mọ́ mi gangan ni. Ó dùn mọ́ mi gangan ni. Bàbá mi kú ní 1993. Sorry, 1983. I mean. Kí ni mo sọ now? 1980. Olóde tó sápá mi lórí sí 1987 mo bọ̀ máa pè sí ẹ jẹ́ kí n pẹ̀gbọ́n ẹ̀ 90 kí ni mo máa pè náà 90 ṣé wọ́n ti ní sùn báyìí 90 Mbo Lizzie Adabi Nation Adabi Promas hello ẹ̀gbọ́n hello ṣẹwà mo fẹ́ sáré béèrè kan ní 90 kí ni dáàdì mi kú náà 90 kí ni dáàdì mi kú 1997 ó tún sápá mi lórí mo tún mo mọ déètì yẹn wọn kọ nídìí yẹ 1997 ẹ ṣe jàre kí lẹ wí ẹ ló ti pé ó ti pé 25 years ago tán kú okay thank you very much okay ó pé 25 years ṣebí November ọdún ló máa pé 25 okay bye later máa sọ̀rọ̀ lọ́la bye. Ẹ má bínú ó tún sápá mi lórí ni kí n má tún bá sọ ọ̀rọ̀ mẹ́wàá àwọn èèyàn gan mọ̀ ọ́ ti ń sọ 90 mo ti máa ń sọ tẹ́lẹ̀ ó kàn pa mi lórí ni ẹ ṣe jàre kò ní bàjẹ́ fún yín ẹ ṣe jàre ẹ̀yin inú ẹ̀ wò
going to 25 years. Àkọ́bí mi kò ì pé 19 years. You can see. Ara borí burúkú tó wáyé wá ṣe. Kò ṣe pé bóyá mo wá debunk mo kàn mọ̀ play kẹ́ lè rí pé ó máa ń parọ́. Wo Ọlọ́run ò lè ríru bàbá mi nínú ẹbí ẹ̀. Kò possible. Ọlọ́run. Ẹ jẹ́ n play tán. Mo mọ̀ fẹ́ play. Look at that. Onídọ̀tí làwọn ọmọ ẹ̀, onídọ̀tí làwọn ọmọ ẹ̀. Kí ló dé tí èmi àti yín tá a ṣe sọ ìtàn ìdí tí wọ́n ṣe end up àti onídọ̀tí? Ìtàn àti ìdí yẹn náà lórí irọ́. Why tó máa ń purọ́? Ó ṣe ṣoṣo kó sòótọ́. Kẹ́rù báyàn tó wà. Ó ti létí jù. Kẹ́rù báyàn pé yes, why tó ṣe ń parọ́? Irọ́ pa ẹ kó. Nana, irọ́ làbí. Kí ló dé? See your hair. It's okay, Lizzie. Lizard, you no get fracas. Lizard, you no get fracas. Me understand the legend. But always talking shit. Lizzie, don't even have time to make hair again. Ayé ti bàjẹ́ ni. Tell us the story of Jagome. Kò ní sọ, ó máa fò bẹ̀yẹn ni. Lizzie, from your mouth, you are saying this. Latif, Laful, Rotimi, lóyún. Tobi Floriku, Ọlọ́run. Ọkọ Kwame, Baba Kwame, which one we should believe? Irọ́ làbí. No. Nobody support her here. Irọ́ is Liz. Irọ́ is Lizzie Obi. Confused human being. Shame no gree. Lizzie stop. Lizzie and lie. Be like 5 and 6. Lizzie. No. Mo fọ́ Ọlọ́run. Mo fọ́. Mo kàn mọ̀ play padà ni. Àkọlé ni ó parọ́ mọ́kọ bàbá ẹ̀. Ọkọ bàbá ẹ̀ bá sùn ni. Ẹ wo, ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. Ṣé rí páyé ẹ̀ ti jóná. So ohun Ọlọ́run lóhun èèyàn, ayé ẹ̀ ti bàjẹ́. Ẹ jẹ́